Hello. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́ mà kílẹ̀ ńlá kọjá mà. Yes sà. Yes sà. Mo jẹ́ ọmọ ọdún 31. Yes ma. Tí ọkọ mi dẹ̀ jẹ́ ọmọ 36 years. Ọmọ 46. 36. 36 okay ma. So mo wà ní ìgbésẹ̀ sí bí ọmọ méjì. Mo láti bí ọdún 5 sẹ́yìn fún kò lọ sí ibi iṣẹ́, kò fi iṣẹ́ ọ̀kan lọ́wọ́. Èmi ni mo dẹ̀ ń take gbogbo responsibility yẹn. Fẹ́ pé business gan kò lọ títí mọ́. Mo dẹ̀ ń fẹ́ràn sọ fún pé tí iṣẹ́ kan ò bá ṣebí èèyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́ mi. Gbogbo mo ṣe wá ń gbìyànjú yẹn tó bàbá náà ló já sí òun ò lè ṣiṣẹ́ mi, òun ò lè ṣe kinní kan. Gbogbo iṣẹ́ tí wọ́n sọ yẹn òun ò lè ṣe. Ṣé ló ṣe wá máa wò kalẹ̀ ní èyí tí kò ní sí nǹkan kan? Ṣẹ́yìn kọ́ lẹ pè sórí ètò ní ìjẹta. Tààtà. Kì í ṣe ẹ̀yin Bẹ́ẹ̀ni. tí mo bọ́kọ yín sọ̀rọ̀ mà. Tààtà. Mo ń gbọ́ yín mà. Sinẹ́rò yẹn jọra. Mo ń gbọ́ yín mà. Okay. So n ṣáà sọ àwọn mọ́mí ẹ̀dẹ̀ lélẹ́yìí gbogbo nǹkan bá sọ fún wọn sìn pé nǹkan tí ọmọ yín ṣe lẹ́nu wọn máa ní má tì í o tí wọ́n sọ pé òun lè ṣe yẹn. Ẹ̀yin ló dẹ̀ sọ pé bóyá nǹkan kan lélẹ́yìí tẹ́tẹ́ fi máa Ilẹ̀ fẹ́ lórí ètò. ẹ̀pù ní èrò pé kí ni mo lè ṣe ni mi ò lè fẹ́ fi ọkọ sí ìrẹ̀lẹ̀. Ẹ ṣàfọkọ́lẹ̀ nítorí pọkàn yín ọyún ṣiṣẹ́. Iṣẹ́ wo náà ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀? Ó ń wa mọ́tò. Ẹ lè fọkọ́lẹ̀ nítorí pọkàn yín ò ṣiṣẹ́. Ẹ̀yin lẹ́ẹ̀ mójútó ṣe ti yín. Ẹ dẹ̀ ní bí jùrọ̀ ọmọ tẹ́ bá lè tọ́jú lọ. Ẹ ṣàfọkọ́lẹ̀ nítorí pé ọkọ yín ò ṣiṣẹ́. Ẹ̀bẹ̀ yín lẹ mú nọ́mbà yẹn fún ara yín. Ẹ lè fọkọ́lẹ̀ nítorí yẹn. Bá gbà yín mọ̀ràn yẹn. Ẹ̀yin lẹ́ẹ̀ jókòó ara yín jẹ́lẹ̀ ní bí ju ọmọ tí agbára yín bá ká lọ. Ẹ dẹ̀ mójútó ṣe yín. Ẹ mójútó ọ̀rọ̀ ìgbésí ayé yín. Ṣọ́rọ̀ mi ti yé yín mà. Pẹ̀lú ọ̀rọ̀ tí ń rà àtọ̀ bó ti wulẹ̀ kú mọ́. Ní tèmi kàn mọ̀ ni pé kò sọ́kùnrin tí ò jíjẹ orí ẹni ẹ̀ tó mọ nǹkan tó wà lé ayé wá ṣe tí ó wà sọ pé ọ̀lẹ́ dàrùn ló ń fẹ́ yà nínú ayé tó bá iṣẹ́ kan tó náà bá gba bẹ̀ ó tún gba bòmíì náà lọ ní. Ó rẹ̀ lómi awage 50 awage 60 ó lè kaṣẹ́ bí ọgọ́rùn tó ti ṣe lókè ìpẹ̀láyé kò sínú orí burúkú yín wá nẹ́tíwọ̀kì káàkiri náà ni ibi bá ti gbé rí náà ni. Ilé ìwé ìgbìyànjú kankan. Márèjì ti pọ́dún mélòó ń sìn? Ó ti pé ọdún 8. Ẹ ti bí ọmọ mélòó? 2. Ṣé ilé ara yín lẹ̀ ń gbàgbé rẹ́ǹtì lé mà? Rẹ́ǹtì. Ẹ sán ṣòkòtò yín kó le dáadáa nọ́mbà ọkọ tẹ́ ẹ mú ti yín nìyẹn tó ti yé yín nọ́mbà ọkọ tẹ́ ẹ mú nìyẹn èyí ni kẹ́ wá jókòó ara yín jẹ́ ìtẹ́ bí yẹn náà ọlọ́run jẹ́ kan yanjú ẹ̀dẹ̀ máa jèrè wọn ẹ mú tó ṣe ti yín tààrà kí mo sọ fún yín mà ẹ mú tó ṣe yín tààrà obìnrin náà ra lè ń kọ́lé ìyẹn ni kẹ́ fi sọ́kàn sọ̀rọ̀ mi ti yé yín mà nọ́mbà tẹ́ ẹ mú nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn o ọ̀lẹ́ dàrú bó ṣe wà.